òótọ́ gidi ni wípé ẹni tí ó wáyé tí ò lówó lọ́wọ́ ayé orí burúkú ló wà ayé ẹlẹ́yà ló wà. ẹ̀rọ ọ̀rọ̀ ya àgbẹ̀rọ̀ skul ni. ó sọ náà gbogbo pé kíkì náà. ó ya páànù ní olódò olórí burúkú tẹ́nàntì. àwọn superman méjì tó ẹgbẹ́ sẹ́nu géètì yẹn. wọ́n bá tẹ̀sán géètì sọ́jà géètì ni. èyí tó pè rẹ̀ lọ́rẹ̀ mi. kówó ṣe síbi o mọ bó ṣe ń bólówó sọ̀rọ̀ ìṣẹ́ ti mọ̀ ẹ́ lọ́pọlọ tí kò yẹ kó o tiẹ̀ lọ kọ́ bí wọ́n ṣe ń bólówó sọ̀rọ̀ rẹ̀ káfíńpọ̀ lówó ṣé kò sẹ́ni tó lówó nù ràn yín ni. olówó ṣohun gbogbo tán ìyá ni ó jọmọ tálíkà. tó bá ń wọ́n wá kí ìyàwó oníyàwó mọ́lẹ̀ wọn àgbà. bàbá tó wá ọkùnrin kan náà tó tún fẹ́yàwó tó dáa báyìí létí tó kó ṣúgà mọ́mì kankí gbogbo ṣúgà mọ́mì wọ́n sì di bí táwọn mìíràn lọ. mi ò gbá fúlẹ̀ tàbá yìí ó dá mi lójú pé kò lè jẹ́ lẹ́tà ìgbéga. ojú yín ni ojú yín lè kókó ní. Manager, take this letter. ẹ̀rín yẹn gan tó kàn ó ní dá gbogbo inú ilé iṣẹ́ yìí. látò kéde sálẹ̀ orí gbogbo yìí ti dáwẹ́ ti yáwó. ẹ ká jọ fi owó balẹ̀ ayé jẹ́ náà ká tó wá jọ pawọ́ pọ̀ ká máa tún. ẹ wo bó bá ṣe wù ní ẹsẹ̀ sílé ayé yín bó ṣe wù èmi ní jẹjẹ tèmi. fún ìjókòó yìí ní 10 million naira. ojú pa bàtà pa jíwíjíwí. màá kọ́kọ́ fún yín ní 15 million naira. yóò kẹ́bọ̀. mo fún yín ní another 10 million. gbogbo ọmọ ẹgbẹ́ yín pátápátá 1 million. kì í ṣe check lèmi wá ná bí kì í ṣe lọ́sẹ̀ kì í ṣe promissory cash. ìbùkún wa àjọ máa fowó da ìlú ìrú ni.